kí ní courage láti máa lo ìlú torí àwọn òpọ́ṣe wọn lèmi náà wò nífò láti gbà tí mo ti wá kékeré tá máa dáwó jọ tá máa lọ rà tá máa wà lẹ́gbẹ̀ẹ́ òkèèrè primary school bẹ́ẹ̀ náà ni secondary school bẹ́ẹ̀ náà ni ètò wa mọ̀ pé láti náà ni màá bá ṣiṣẹ́ ètò wa bá wọn lọ sí Amẹ́ríkà Canada London. ẹ bá alájí lọ sí Amẹ́ríkà. Paris France gbogbo ẹ̀. ẹ jọ lọ ní. Canada àjọ lọ ní. Allah wa. Àná mi náà tún wá jẹ́. Wow. Àná mi náà tún wá jẹ́. Ìrí àbúrò mi bímọ fún wọn. Wow. Ṣùgbọ́n ti gbọ́ nípa ọ̀rọ̀ tó ń lọ Sikiru ló ṣẹlẹ̀ sí Ayinde táwọn alárùkárò jọ kiri wá kárí ayé. Ó ń tọ̀lọ̀ ọ̀rọ̀ sí wọn. So àná yín dára ní Barrister. Àǹtí mi rí sí ìyàwó Alhaji Àdìsá bẹ́lẹ̀ máníjà Alhaji. Àǹtí mi rí sí yẹn àbúrò bàbá mi ló jẹ́. Ọmọ àǹtí mi. A jẹ́ pé nínú báńdì tí máa yàtọ̀ nìyẹn o. Àbẹ́ ẹ̀kọ́. Ìgbà fún bàbá náà kọ́lọ́ bá mi gáfá rẹ̀. Àkọ́kọ́ abiyamọ tó dáa ni wọ́n. Abiyamọ gidigidi. Abiyamọ alálùbáríkà ni wọ́n. So mo dúpẹ́ ó wáyé ire ó dẹ̀ kúkú re kò kúkú ẹ̀sìn kò ṣẹlẹ́yà ó dẹ̀ ṣe wà àìmọye eléré yàtọ̀ sí eléré àìmọye èèyàn tó ti yọ kóònù ẹrọ̀fọ̀ tó sọ di ẹni tuntun tí wọ́n dẹ̀ ń jẹ ìran ẹ̀dẹ̀ ní eléyìí lọ́lọ́la kò lè parẹ́ Fuji prophet dàrán wá látòdì ọ̀run wá sáyé ó wá jíṣẹ́ Fuji fún gbogbo ọmọ ìbùnú Ádámọ̀ ẹ tó bá sọ pé ti Barrister báwo ni. Barrister Agbájilọ́lá ibi tọ́lọ̀ ni wọ́n lò kàn ní. ibi tí wọ́n ní kí wọ́n lò kàn ní ẹ. wọ́n lò dénú. tọ́lọ̀ ní kí wọ́n lò dé ní ẹ. afa ní innamal mauta sabilun masilakun. innamal mauta sabilun masilakun. innamal mauta sahaja'ata lana. Ikú. Títí ọlọ́dà ni. Wọ́n ní títí ọlọ́dà ni. Wọ́n á sẹ́ni kan tí ò ní rìn. Mo sẹ́ni tí ò ní rìn láyé. Gẹ́gẹ́ bí pé kò sí mọ́tò kan tí ò ní rìn títì. Gẹ́gẹ́ bí pé kò sí mọ́tò kan tí ò ní bá ti kọjá. Alájọ àsìkò láyà náà kọjá ń bẹ̀. Wàhún náà kọjá ń bẹ̀. Ìkọjá ń bẹ̀ wọn. Ìkọjá ń bẹ̀ wọn. Ó bí dáadáa sáyé. Ó bí dáadáa sáyé. Ọba tó ní kí wọ́n lẹ́yìn dáadáa. Ọba tó ní kí wọ́n lẹ́yìn dáadáa. Láyé tó dáa náà láfi rántí wọn. Láfi rántí wọn yìí. Tó sì dá mi lójú pé òun sáyé nìkan ni ó ti máa rántí wọn. Kì í ṣàyè yìí nìkan náà ti máa rántí wọn. Ọlọ́run dákun jọ ọmọ ṣàbàwà kẹ́ wọn. Báwa kẹ́ wọn lọ́hùn. Ọlọ́run bá wa kẹ́ wọn. Báwa kẹ́ wọn lọ́hùn. Báwa yáfi wọn. Báwa yáfi wọn. Báwa gáfárà. Báwa gáfárà wọn. A ṣe gbogbo ẹ̀ níwọ̀n bàbá ti nígbàgbọ́. A ṣe owó níwọ̀n bàbá ṣe nígbàgbọ́. Wá jù lọ tó jẹ́ sí pé àwa ní oṣù gbàgbọ́. Aṣọ wa ní oṣù gbàgbọ́. Oṣù kẹ́. Ó dá mi ní kọ́lọ́wọ́ kẹ́ wọn. Ọlọ́run bá kẹ́ wọn. A tún wá ti wọnú ọkọ̀ Laylatul Qadri. A ti wọnú Laylatul Qadri. Èyí ti ń já sí pé a ti wà nù kẹ́ gángan. A ti wà nù kẹ́ Ọlọ́run. Ó dá mi ní kọ́lọ́wọ́ kẹ́ wọn. Ọlọ́run bá kẹ́ wọn. Ọlọ́run bá wa ṣàlékún ìkẹ́ wọn. Bá a ṣàlékún kẹ́ wọn. Wastaghfiru rabbakum innahu kana ghaffara. Yursilis samaa'a alaykum midrara. Wa yumdidkum bi amwalin wa banina. Wa yaj'al lahu jannatin wa yaj'al lahu alóore wa nílọrin kò sí pípa òpéde àwọn ọmọ ìlú Ìlọrin àwa kéwú gbowó àwa sì ń ṣàdúrà gbọ́rẹ́ àṣọwọ́ tìrà làwa náà tìrà làwa náà tìrà làwa náà tìrà làwa náà. Bíbí. Nígbà tí ẹ̀bà tó tọrọ fún ọ̀tá. Ọgbọ́n ló ṣẹlẹ̀ níta. Ọgbọ́n ló ṣẹlẹ̀ níta. Àmọ́ síbẹ̀síbẹ̀ náà Ọlọ́run fi pé òun pẹ̀lú wa. Síbẹ̀síbẹ̀ náà Ọlọ́run fi ẹ̀kọ́ òun pé pẹ̀lú wa. Àárín ètò náà ṣe nírọ̀rùn. Àárín ètò náà ṣe nírọ̀rùn. Ó yẹ pé àwọn ọ̀tá olùdáyé wọn àti ọ̀tá wọn léèyè wọn wọ́n ṣe bẹ̀bẹ̀ kan náà. Ó lè yẹ pé àwọn ọ̀tá olùdáyé wọn àtàwọn ọ̀tá lẹ́yìn wọn wọ́n ṣe bẹ̀bẹ̀ lọ́dọ̀ ẹ̀. Pé àwọn àgbọ̀ pé ọ̀tá wọn kan bẹ tí ó wá jalè ẹrú ń dọ̀ yẹn. Agbára gbọ́ pé ọ̀tá wọn bá wà ó lọ́wọ́ dàbí òrùjọ ẹ̀. Láì kó gbọ́dọ̀ fi gbọ́dọ̀ sọ̀rọ̀ báyìí. Ọlọ́run náà ti mọ̀ sí ká písà sí lọ́dún sọ̀rọ̀ kí á mọ̀. Àbíkú yọ. Àbíkú yọ. Àmọ́ níta sọ pé àwọn táwọn ṣẹ̀dọ̀ fún bá ń tọ́nà. Àwọn táwọn ṣe fún káàkiri àlọ́jọ́ náà. Àwọn náà wá sí àdúrà lẹ́yìn náà fún ọlọ́run. Àwọn náà
sí wọn ní ọdún tó lọ. Àtàwọn tí wọ́n sí wọn lọ́dún tó lọ. Ẹgbẹ́ wọn làwọn náà. Ẹgbẹ́ wọn làwọn náà. Ìbàdàn ní àmì náà. Ìbàdàn ní bàbá náà. Bẹ́ẹ̀ sì ni ilé bàbá wọn ní ilé ìjà tẹ̀lé náà. Wọ́n nílé bàbá Aláàjì wa Barrister nílé ìyá bàbá ìmọ̀mú àgbọ̀lá náà. Ilé ìyá wọn. Ẹ̀gbọ́n ni wọ́n jẹ́ fún mi. Ẹ̀gbọ́n ni wọ́n jẹ́ fún wa. Àmọ́ ìrìnàjò ayé ò parapọ̀. Ìrìnàjò ayé ò pa wọn àti lọ́wọ́ bọ̀. Àmọ́ wọn lójú ayé àmọ́ wọn pọ̀ lójú ayé wọn. Wọ́n ìmọ̀mú lójú ayé wọn. Ó dà mọ́ mọ́ àwọn tó súnmọ́ dáadáa tó máa ń sọ pé àwọn ọ̀rọ̀ wọn èmi ò kí ń lọ wọ́n tèmi. Àwọn ìmọ̀mú èlò ọ̀dọ́ wọn gbà yẹn. Èmi ò kí ń sábà máa lọ pa ipò yìí lólówó. Àwọn ìmọ̀mú ọ̀láì wọ́n ti máa ń pa ọ̀rá lé ló. Àmọ́ Ọlọ́run bá o ṣe o. Ọlọ́run ṣe. Ọlọ́run bá dúpẹ́. Ọlọ́run dúpẹ́. Àwọn táwọn ní ọdún èsì. Àwọn táwọn lọ́dún tó lọ. Àwọn náà tí wọ́n ní ọdún eléyìí. Àti wọn lọ́dún eléyìí. Bàbá wa imam. Bàbá imam. Wọ́n ṣe àbàtà ìyára. Àwọn àbàtà ìyára. Àìdára. Àwọn ni wọ́n bá wa sí ọkọ̀ bàbá lọ́dún yìí. Àwọn náà bá ṣe àjọ bàbá lọ́dún Èmi mo yìí. ṣe bàbá mi lẹ́sìn. Àwọn ló ṣe lọ́dún tó lọ. Lọ́dún yìí Ọlọ́run ní bàbá wa ìyára. Àwọn ló ṣe lọ́dún yìí. Ọlọ́run ni wọ́n ń bẹ láyé. Ọlọ́run ló wà láyé. Bàbá mọ́mọ́ àdúrà sàdébáyọ̀. Àwọn ìmọ̀mú bàbá Sàdébáyọ̀. Mọ́mọ́ ní Kòròdú. Níkòròdú. Àwọn náà ń bẹ láyé. Àwọn náà wà ń bẹ̀rẹ̀. Bàbá ìyára. Bàbá Àìdára. Gbogbo sójà Nàìjíríà. Gbogbo sójà Nàìjíríà. Gbogbo sójà Nàìjíríà. Gbogbo sójà Nàìjíríà. Ìmọ̀mọ́ olóyè. Mọ́mú ọlọ́dún yìí. الله يرحمهم الله يكرمهم الله يبعثهم يا سني سهري الله يرحمهم الله يكرمهم الله يبعثهم يا سني سهري الله يرحمهم الله يبعثهم بأحسن الصور الله يرحمهم الله يكرمهم الله يبعثهم بأحسن صور الله يرحمهم الله يكرمهم الله يبعثهم بأحسن الصور الله يرحمهم الله يكرمهم الله يبعثهم بأحسن صور Akí Ọlọ́run. Adúpẹ́ Ọlọ́run. Abẹ́rẹ́ àlékún ìkẹ́ fún Adéwálé òṣìṣẹ́ Ọlọ́run Muhammad. Àṣìbẹ̀rẹ̀ àlékún ìkẹ́ fún Adéwálé àlékún Muhammad. Akí onísábàbí. Akí onísábàbí. Kò sí bí wọ́n ṣe lò kókó. Kò sí bí okun lè kókó okun tó. Yóò ní okun pẹ́ ní sábàbí. Yóò ní ibi tó ti kú wa. Àwọn ìmáàmù Muhammad Yahya. Àwọn ìmáàmù Muhammad Yahya. Agboola. Akí wọn púpọ̀. Wọ́n jẹ́ ìmáàmù àwọn ọlọ́pàá. Wọ́n jẹ́ ìmáàmù wọn nípa tí ó náà ọlọ́pàá. Ọlọ́pàá aṣọ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ọlọ́pàá aṣọ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ọlọ́pàá aṣọ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Wọ́n mú wọn kú oríire. Akí wọn kú oríire. Ọlọ́run oṣù wọlé ní tí ì ṣe wọ́sọ̀wọ́sọ̀. Ọlọ́run oṣù wọlé ní tí ì wọ́sọ̀wọ́sọ̀. Ṣé wọ́n ní wọ́n bíyà? Wọ́n ṣe wọ́n ní wọ́n bí àwọn òbí ní kí. Wọ́n ṣe wọ́n lẹ́ni tí ìlú tọ́lọ́run. Wọ́n tó ti Ọlọ́run. Tí wọ́n sì já àfá tààrà. Wọ́n lè já àfá tààrà. Já àfá aládùá. Wọ́n já àfá aládùá. Òkùnfà àdúrà náà ni ọ̀rọ̀ ẹbí ọ̀pọ̀ ilé yìí o. Òkùnfà àdúrà náà ni ọ̀rọ̀ ẹbí kọ́. Ọ̀rọ̀ ẹbí pọ̀. Ọ̀rọ̀ ẹbí kọ́. Ẹbí pọ̀. Súnmọ́ Barrister. Tó súnmọ́ Barrister. Súnmọ́ Barrister. Tó súnmọ́ Barrister. Àwọn gbígbàdúrà. Àwọn gbígbàdúrà. Tó jẹ́ owó tanná yìí. Tó jẹ́ kọ́ tẹ́lẹ̀ nìyí. Àti ìkiri máa ń káyà rẹ̀ ni. Àti ìfìfìrẹni sílẹ̀. Ìkiri máa ń káyà rẹ̀ ni. Ìkiri máa ń káyà rẹ̀ ni. Pàtàkì ara ẹni. Pàtàkì ara ẹni. Má fi ẹni lẹ̀ fólówó. Má fi ẹni lẹ̀ fólówó. Láti máa tẹ̀ sínú ayé. Láti máa tẹ̀ sínú ayé. Ọba tó dá yín dáadáa bẹ́ẹ̀. Ọba tó dá yín dáadáa bẹ́ẹ̀. Ẹran apàdà sí. Apàdà sí abú. Tìgbà. Tìgbà. Ọlọ́wọ́ ìjọba. Ọlá Muhammad Rasul. Wala mọ́tòlá. Ọlá sallallahu alaihi wasallam. Wala quwwata illa billah. Gbogbo ògbó yìí pátá. Àbálá tó gbàgbó ìpàdá. Ọlọ́run bá wa kí. Ọlọ́wọ́ kí. Yóò sì sẹ́
sẹ́yìn lẹ́sàn. yóò sẹ́yìn lẹ́sàn. yóò sì pín in léèrè. yóò pín in léèrè. bá a ti mọ́lé tìyá náà lé ní. bá a ṣe pọ́n ilé ilé yìí. ilé tí Agége làwa mọ̀. ilé tí Agége làwa mọ̀. Agége làwa wà. Agége làwa wà. Agége náà ni Barrister sí wà. Agége ni Barrister wà. ẹgbẹ́ ìyá wọn. ìyá wọn. Ìfáwù street lágége. Ìfáwù street alájà Ìfáwù street. ibẹ̀ làwa mọ̀. ibẹ̀ ni bàbá mọ̀. a sì máa ń lọ ọbẹ̀ dáadáa. àwọn ọ̀dẹ̀ máa ń lọ ọbẹ̀. àmọ́ àkọ́kọ́ mi ń ba ilé ni. àkọ́kọ́ bàbá ti ní báyìí lẹ́nu. ní sábàbí máa mú. sábàbí máa mú. Alhaji wa ti àwa tàwa tọrọ fún. bàbá wa Sikiru Ayinde Barrister tàwa ń ṣàdúrà fún yìí. ẹni àdúrà ni wọn. ẹni àdúrà ni wọn. kò sẹ́nìkan tí ó wáyé. kò sẹ́nìkan tí yóò wáyé. tí orí òní mi. torí òní mi. orí bá ti tóbi tó. orí bá ti tó. bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ó ṣe pọ̀ tó. bẹ́ẹ̀ náà ló ṣe pọ̀ tó. bí a bá ti jẹ́ ní eré sí. bí a bá ti jẹ́ ní eré sí. bẹ́ẹ̀ làwọn ní sábàbí ó ti máa bẹ pẹ̀lú ẹ̀. bẹ́ẹ̀ làwọn sábàbí ó ti máa bẹ pẹ̀lú ẹ̀. wọ́n ní oríṣiríṣi ọ̀bẹ. oríṣiríṣi ọ̀bẹ. lámàrí lójú ọkọ erin. bọ́lọ̀ tí wàá ní káàdì wa Sikirulla. bọ́lọ̀ tí ní káàdì wa Sikirulla. Barrister. Agbájilọ́lá. ibi tọ́lọ̀ ni wọ́n lò kàn. ibi tí wọ́n ní kí wọ́n lò kàn ni ẹ. wọ́n lò dé nù. tọ́lọ́ ní kí wọ́n lò dé ni ẹ. afa ní innamal mauta sabilun masilakun. innamal mauta sabilun masilakun. innamal mauta sahaja'ata lana. Ikú. Títí ọlọ́dà ni. wọ́n ní títí ọlọ́dà ni. wọ́n á sẹ́ni kan tí ò ní rìn. kò sẹ́ni tí ò ní rìn láyé. gẹ́gẹ́ bíi pé kò sí mọ́tò kan tí ò ní rìn títì. gẹ́gẹ́ bíi pé kò sí mọ́tò kan tí ò ní gbáyé ti kọjá. Alhaji wa Sikirulla náà kọjá ń bẹ̀. wàá náà kọjá ń bẹ̀. ìkọjá ń bẹ̀ wọn. ìkọjá ń bẹ̀ wọn. ó bí dáadáa sáyé. ó bí dáadáa sáyé. ọba tó ní kí wọ́n lẹ́yìn dáadáa. ọba tó ní kí wọ́n lẹ́yìn dáadáa. láyé tó dáa náà láfi rántí wọn. láfi rántí wọn yìí. tó sì dá mi lójú pé òun sáyé nìkan ni wọ́n ti máa rántí wọn. kì í sáyé nìkan náà ti máa rántí wọn. ọlọ́run dákun jọ ọmọ ṣàbàwà gẹ̀ wọn. báwa kẹ́ wọn lọ́hùn. ọlọ́run báwa kẹ́ wọn lọ́hùn. bá a yá fi wọn. bá a yá fi wọn. bá a gáfárà. bá a gáfárà wọn. a ṣe gbogbo ẹ̀ níwọ̀n bàbá ti nígbàgbọ́. a ṣe owó níwọ̀n bàbá ti nígbàgbọ́. àbá jùlọ tó jẹ́ sí pé àwa ní oṣù gbàgbọ́. aṣọ wa ní oṣù gbàgbọ́. oṣù kẹ. ó dá mi ní kọ́lọ́wọ́ kẹ wọn. ọlọ́wọ́ akẹ́ wọn. a tún wá ti wọnú ọkọ̀ Laylatul Qadri. a ti wọnú Laylatul Qadri. èyí ti ń já sí pé a ti wà nù kẹ́ gángan. a ti wà nù kẹ́ ọlọ́run. ó dá mi ní kọ́lọ́wọ́ kẹ wọn. ọlọ́wọ́ akẹ́ wọn. ọlọ́wọ́ aṣàlékún ìkẹ́ wọn. wọ́n aṣàlékún kẹ́ wọn. wastaghfiru rabbakum innahu kana ghaffara. yursilis samaa'a alaykum midrara. wa yumdidukum bi amwalin wa banina. wa yaj'al lahu jannatin wa yaj'al lahu شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم فاعلم أنه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما 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 اللهم صل على سيدنا محمد فاطمة وفق وفاطمة صلى على رسول الله وعلى وسلام على المرسلين ورحمة الله وبركاته. يا أيها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية وادخلي في عبادي وادخلي جنتي في شاطئ راضية في جنة عالية قطوفها دانية في شاطئ راضية في جنة عالية قطوفها دانية عيشة راضية في جنة عالية قطوفها دانية اللهم اغفر له وارحمه اللهم اغفر له وارحمه اللهم اغفر له وارحمه بسم الله الرحمن الرحيم الله نور السماوات والارض مثل النور كمسكات فيها مصباح الاسباب في زجاجة زجاجة كانها كوكب يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد شيئها يضيء ولو لم تمسسه نور على نور يهدي الله لمن يشاء يهدي الله من والله بكل شيء عليم بسم الله الرحمن الرحيم هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد تحيات الله تحيات الله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته والسلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. Aki Ọlọ́run ọmọ jama. Aki Ọlọ́run. Aki Muhammad. Aki Nabi. Báyìí alájí wa mọ̀mọ́ alájí ìgbò. Mọ̀mọ́ alájí ìgbò. Fún wa ṣe àdúrà fún gbogbo àwọn ẹgbẹ́. Gbogbo àwọn ẹgbẹ́. Mr. Fuji fast club. Gbogbo àwọn ọmọ ẹgbẹ́ Barrister fast club. Mr. Fuji. Mr. Fuji. Worldwide. Worldwide. Fast club. Mr. Fuji worldwide fast club worldwide. Ọba ṣe àdúrà fún ọ. Mr. Fuji. Mr. Fuji. Fans club. Fans club. Worldwide. Worldwide. Ní gbogbo àgbáláyé. Gbogbo àgbáláyé. Mọ̀mọ́ alájí ìgbòdú. Ọwọ́ ẹ̀mọ́ alájí ìgbòdú. Àbúwásí. Adébáyọ̀. Adébáyọ̀. Ó wà sọ gbogbo ẹgbẹ́ yányán. Ó wà sọ ní Nàìjíríà bí báyìí. Àti ní òkè òkun. Tí wọ́n ń wò wá báyìí. Wọ́n wà sọ́ra fún wa. Wọ́n wà sọ́ra fún wa. Ní wọ́n gbé kalẹ̀ yìí. Wọ́n ṣe yìí. Bọ́ọ̀lù bí sí àásá. Bọ́ọ̀lù náà. Ọ̀gá ní ìdá ìṣekalẹ̀ yìí. Ẹ̀yin náà wọ́n ẹni tó ṣe bẹ̀ fún yín náà. Ẹ̀yin náà ọlọ́pàá fún yín. Ìdá ìṣe yìí. Àwọn góòlù bẹ́ẹ̀ máa ṣe bẹ́ẹ̀ bá fọ́ wọn. Àwọn góòlù nímọ̀ pé akẹ́wà láyé tí wọ́n máa rántí àwọn. Ẹ̀yin lè ní kí ẹ̀mí wọn wá sílé. Ẹgbẹ́ gba àdúrà. Ọdọọdún. Ẹ̀jẹ̀ rántí wọn. Àwọn ọ̀pọ̀lẹ́ fún yín. Wọ́n àtọ̀ fún yín. Wọ́n àtúntọ̀ fún yín. Wọ́n àfíníyàwó. Ẹ̀wọ̀n sí lẹ́yìn wọn. Gbogbo ìwọ̀nsì yìí. Bọ́ọ̀sì lọ́yọ̀. Èyí tí àwọn àgbàlagbà ti sọ síwájú. Ìtàn àgbàlagbà ti sọ sáájú ẹ̀. Wàláhì ó ti tó ládùá. Ó ti tó ládùá. Ó ti tó ládùá. Ó ti tó ládùá. Torí pé gbogbo téèyàn bá ń ṣe láyé. Gbogbo téèyàn bá ń ṣe láyé. Téèyàn máa fi ìgbàgbọ́ ṣe. Téèyàn máa fi ìgbàgbọ́ ṣe. Àwọn Ramadan tá ń gbà yìí. Àwọn Ramadan tá ń gbà yìí. Tó bá ti sí gbàgbọ́ nú ẹ̀. Tó bá ti ní gbàgbọ́. Kò lè jẹ́ tẹ̀wọ́ gbà. Kò lè jẹ́ tẹ̀wọ́ gbà. Ó ń ṣẹlẹ̀ mọ̀ ọmọ. Kí tó fi tó sọ fún wa ni pé. Tó sọ fún wa ni pé. Ó ní máa sọ ọmọ Ramadan. Ẹni bá gbà Ramadan. Ìmánan
pẹ̀lú gbàgbọ́ wà ìsìsáàbà pẹ̀lú tẹ̀lé ọlọ́run kúfìrà aláwọ̀ máa tákọ̀ dámì sàmì. ọlọ́run fún yóò gbọ́ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ìgbàgbọ́ ìrànlọ́rọ̀ kiri ká ẹ̀. gbàgbọ́ náà kọ́ lórí kága ìgbàgbọ́ wa ni pé bá a ṣe wọ́ bíbá ilé. bá a ṣe wọ́n bíbá ilé ni tàti dáṣẹ̀ wọ́ bí. láti dáṣẹ̀ wọ́n bí táwọn bàbá ti ṣàdúrà. táwọn bàbá ti ṣàdúrà àdúrà bàbá aláìwá sínú àdébà. àdúrà tí bàbá aláìsí sílẹ̀ àdúrà Barrister àdúrà tí mọ́ wọn látara tí wọn náà tí wọ́n ṣagbátẹrù gbogbo wọn tó ṣagbátẹrù ètò yìí ọkùnrin nínú wọn obìnrin nínú wọn ọmọdé nínú wọn alàgbà nínú wọn ẹ̀tọ́ wà lẹ́kọ̀ọ́ ẹ̀tọ́ wà ló bá sí ẹ̀tọ́ wà lábọ́ọ̀dù ẹ̀tọ́ wà lóòtí ẹ̀mọ́ ẹ̀tọ́ wà náà mọ̀ ẹ̀tọ́ wà náà mọ̀ ẹ̀tọ́ wà náà mọ̀ àdúrà làwọn náà ẹ̀nà àdúrà ni wọn ọlọ́run tó tẹ̀yìn náà ọlọ́run tó tẹ̀yìn náà àgbàlagbà ńlẹ̀ Yorùbá ọlọ́run tó sojú ọ̀dàbí ẹni tó ṣẹ̀yìn kéèyàn ó ṣẹ̀yìn òun lọ̀gá iṣẹ́ ẹ bá rójú yẹn wọ́n lè máa jẹ́ òrojú òbí sọmọ lóore. yẹn lè rojú òrojú ọmọ lóore òrojú ẹ̀mọ́. òrojú ẹ̀gbọ́n. wọ́n á tó gbà níṣẹ́ òní bàjẹ́ lẹ́yìn. àníṣe yóò ní bàjẹ́. apá jùlọ. fàdúrà ránṣẹ́. kéèyàn máa fàdúrà ránṣẹ́. káwọn aṣẹ Ramadan lecture. lẹ́yìn bàbá wa Sikiru Ayinde Barrister. iṣẹ́ ńlá ni. My appreciation goes to everyone that leaves their tight schedule in order to honor our invitation. May God Almighty Allah honor every one of us and bless your existence, inshallah. In order not to take much of your time, the reason why we are all seated here today is to honor and pray for our legend, Dr. Sikiru Ayinde Barrister. This is going to be the 5th edition of Ramadan lecture, if I am not mistaken. May God in His mercies take it as an act of ibadah for us, inshallah. So also, my appreciation goes to our distinguished lecturer, the Chief Superior of Police, Alhaji Imam Yahya Olawu. Next time, by the special grace of God, I start Commissioner of Police. Amen. Inshallah, because of God. May God Almighty now. May God Almighty Allah bless your system, inshallah. I will never forget my powerful escort. Àwọn èjìká tí ó jẹ́ kí aṣọ jábọ́ lọ́rùn, led by my dear sister, beautiful, elegant damsel, looking rodocious, looking ropampa. Ajá Muna. Also, the secretary, Akim Adele Àkànṣe. Barry Gold, Mama Suno, gbogbo ìdí kan pátápátá ìdílé tó kó. Ajá Abiodun, Ebony Alaja, may God bless your sister, Bishop. Amen. On a final note, my committee member that made all this possible today, my prayer for all of you is that you will never lack good things of life, inshallah. Thank you and God bless you. Akínísẹ́ ọmọ wa wọ́n fi yẹn àwọn tá àtúnyè ìbò jẹ wọ́n jà á lẹ̀ fún akáwọn náà káwọ́ ọmọ ọ̀ràn àbí káwọ́ skul dájú sí ọlọ́mọsá gbàgbé ìkọ̀ọ̀kan gbogbo ẹgbẹ́ ká ṣe bísímìlá ìkọ̀ọ̀kan pẹ̀lú owó ọlá ọkọ̀ọ̀kan àlẹ́ àkọ́mọ̀ lẹ́yìn rẹ̀ iná wù lẹ́yìn rẹ̀ fún Alhaji wa Sikiru Ayinde Barrister kó tó máa gbé àfikún tí bàbá wa ti lọ sí nínú bísímìlá rahman rahim èkó wọn lọ. Adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yà fún àwọn ọmọlọ́pàá fún bàbá wa adúpẹ́ ẹ ṣe wá sí fún wa ó lè wò wá létí ó wọ̀ lára ilé ẹ̀ńtẹ̀ ṣe wá sí ilé mùkádàmù ilé àdúrà nígbà ẹ̀yin náà ti ní pé mọ́ṣáláṣí rè náà ẹ̀yin tẹ́ náà bá dàgbàdàgbàdàgbà ẹ̀yin á sọ̀rọ̀ jù báyìí lọ ẹ ṣe àkàlọ́ yín wọ́n á dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn fans club pátápátá gbogbo bí ẹ ṣe kù sí tẹ́lẹ̀ ní Nàìjíríà sí ní òkè òkun gbogbo ipa tátára dúpẹ́ lọ́wọ́ yín nítorí pé tí o bá ṣẹ́yìn nǹkan bá ti ṣẹlẹ̀ àmọ́ Ọlọ́run nífẹ̀ẹ́ Dr. Sikiru Ayinde Barrister tó jẹ́ pé ẹni tí ò tí ì rí gan fẹ́ rí ẹni tí ò mọ̀ fẹ́ mọ̀ bẹ́ẹ̀ bá ọmọ Barrister tó bá ti ń gbọ́ Fuji ẹ̀ tí mo Barrister náà nìyẹn gbogbo ẹni tó bá ń kọ Fuji ó ń kọ Barrister ni nítorí pé kò sí àríyànjiyàn bẹ́ẹ̀ Sikiru ni Fuji ni Sikiru torí ẹnì kankan lè gbá lọ́wọ́ ẹ̀ láíláí kò sí wọ́n ṣe fẹ́ yí kọ́ yí sọ́ọ̀tù kọ́ yí sósì Barrister ń jẹ́ nídìí èyí wọ́n wá fẹ́ sọ fún yín ẹ sọ fún nìkan lẹ́ẹ̀kan bàbá wa ẹ ní àwọn onífújì tí wọ́n wá sí bíbá ilé nù
gbogbo wọn pátápátá wọ́n máa ń fún wa ní pé àjẹká wọn ò gbọ́ tá a bá ń ṣe nílé àjẹká wọn mọ àsìkò tá a máa ṣe ẹ̀mí wọn ń ṣèlérí fún yín ní ọdún yìí ọdún tó ń bọ̀ gbogbo wọn ti bá délé wọn fún yín gbogbo wọn pátápátá ẹ̀ tí ó bá wá next year ẹ̀ tí ó bá wá next year gbogbo tabadé àmàjẹkẹ mọ̀ lágbára ọlọ́run tó ń bọ̀ wá tún ó máa tó bí gan máa lárí Dubai lọ ó máa di lọ́dọọdún tó yẹ pé a máa mí sọ pé àwọn blọọsì pátápátá akórapọ̀ pátápátá àṣepọ̀ tó ní kìnnì gidi gan tó yẹ pé Sikiru and Barrister dìsáwẹ̀ bàbá tó dìsáwẹ̀ bàbá dáadáa ni wà láì bàbá dáadáa ni bàbá fọ pé mi wá jẹ́ Sikiru and Barrister mo tún wá jẹ́ kan náà fáàn Sikiru and Barrister òun ni tó wá kọ fún wa òun nǹkan tó máa ṣe fún wa máa ń forí mo bá wọn bínú lẹ́yìn ìgbà yẹn yàrá wọn nìyẹn nísàlẹ̀ gbẹ̀gbẹ̀ yẹn tí bá ti ń bèrè yàrá mi wà lẹ́yìn ìkùnlé mẹ́rin tí bá ti ń bèrè kan lọ́wọ́ ẹ̀ tí wàá ti dá mi lóhùn máa lọ play family planning fún àsìkò tó bá ń sùn lè máa play o àsìkò tó bá ń sùn máa play ẹ̀ sí létí abájáwá sẹ́kùlé wọ́n mú yìí oníjẹ́ kí n sún ní o ti mọ̀ kan tí mo fẹ́ lọ́dún rẹ̀ o ti mọ̀ tí mo fẹ́ wàláhì tàláhì tó máa ṣe wá ṣe bẹ́ẹ̀ lọ bàbá tó nífẹ̀ẹ́ ọmọ gidi gan tó fẹ́ gbogbo ọmọ ẹ̀ lálùbáríkà ni ẹ ṣe gidi gan gbogbo bí tẹ́tí wá àti dáàtọ̀ lẹ́gbẹ̀ẹ́ ní dàrú o àdúgbò lọ́wọ́ yín gidi gan I really appreciate you thank you so much ẹ ṣe gan. ẹni tí ò ní jíjọ Àyìndé oko nídìí ìjọ Fuji kan ó bá ti jó Fuji kan ó ti jó bari yẹngbẹ́ ló pé àwọn kan sọ bẹ́ẹ̀ rí tí wọ́n ní fún alẹ́ ewu wọn làwọn ò ní jíjọ wa ó máa ma sẹ́ni tọ́bẹ̀ wọn ò ní gbàtà ò bá wọn jọ wọn tún padà ìròyìn wa kò má pẹ́ ní ọbẹ̀ kékeré yóò bí ọlọ́kùnrin òkú ìkọ́tọ́ ọbẹ̀ alága yóò bí ọlọ́ta. ẹ má jẹ́ àlọ́jìnà ó kí ájà mẹ́jìnà ẹ̀yin náà lẹ́fọ̀ orí dúpọ́ lọ́wọ́ gbogbo àwátá wátẹ́rẹ̀ ẹ̀fẹ́ kan balẹ̀ ó ní kò kí bá yín lójijì nígbà mo ti rẹ́yìn méjèèjì tẹ wọlé mọ́ wáyé Sikiru ìgbà sámúsù ló há tàjọ lẹ́fọ̀ àti sámúsù ló kí pàrọ̀ nẹ́dàlá hayani máa bí ìbá ìwà sámúsù tó ń kí ni nígbà tó wá lọ́jìnà wọ́n á rántí bọ́ tí ká àṣàbí mi máa dínà ó àṣàkan wà lẹ́ẹ̀ríkà ó obìnrin bá múra kẹ̀kẹ́ wọ́n sọ pàṣẹ ó òjẹ́jọ́ lójú ara mi ó ẹni sọ rí ẹ̀kú sára wá tó abẹ́ ní Áfíríkà tí ìnà sanna kànà kó turu kan lára ẹ̀ ó ti sàláwà bí gá àlàdùn adé aṣẹ́wójú ayélujára ọ̀rẹ́ yẹn náà mo kí bàbá wa ìmọ̀ àgbà tí wọ́n ṣe wá sí fún wa bàbá kẹlẹ́ ẹ̀kan wọ́n ní à ń kéwú lọ́wọ́ à ń wà kísà àti mu gàrí nínú òtútù à ń gbà àrùkà tó ra tira bọ́lọ́n bá ti dé níbi mímọ́ tẹ́ ló máa tó tẹ́ ń fò lókè tẹ́ ń jẹ́ tọ́ kì í tẹ́ ń jẹ́ sóyà a ò pè yín ẹ wá gánú sí. àwọn náà ti kéwú ọdún mẹ́jọ ní Markaz ọdún mẹ́rin ló kọ́sẹ̀ mẹkáníìkì òde wà láàfọ̀ òṣìṣẹ́ tí mo ń bá jí láàárọ̀ a ní gbogbo ń ṣe ọwọ́ ọlọ́njẹ́ ẹ máa rí ṣe oníṣòwò ọjọ́ ẹlọ́jẹ́rì ọjà oníṣẹ́ ìjọba ọkọ̀ ọba tó ń sanwó fún ìwọ̀n mi ọwọ́ aláàṣiṣẹ́ àfáà tó bá ṣe ń wí lẹ́ẹ̀kan kéwò wá pé wá ó pé wá ó ẹni rẹ̀ ló kọ́ wá amúnigunlẹ̀ ṣe onímọ̀ ìwé láwà ní nítorí owó èkó pẹ̀lẹ́ máa wé láwà ní tùmátì kéwò wá pé wá ó pé wá ó ẹni rẹ̀ ló kọ́ wá sótúrí gbọ́ wá òfin gbájú ẹ̀ kó ẹni ẹ bá rí ẹ mú àwa òfin láti mú kó ẹni ẹ bá rí ẹ mú kéwò àbá òye máa ṣe fọ́wọ́ nìkan máa ṣe wà síta wọ́n ti fà wọ́n láṣẹ pé àfa àgbájú ẹjọ́ onírè ẹ̀tọ́ bá jẹ́ àfa àtọ́ confam tí èyí ṣe gbájú ẹ̀ ẹni ọwọ́ ajé ìtàkọ́ wa lọ ṣe prógámù ní Ṣàngó ẹ̀tọ́ ti gbá lẹ́kọ̀ọ́ pàjẹ́ Ṣàngó ńjọ́ kan àwọn òfin gbájú ẹ̀ fún àfa àtọ́ bá ṣe má bu àpapọ̀ kan bà lù ní Ọlọ́run àfa wà láyé o àwọn ọmọ tí ń wọ́wọ́ tí wọ́n fẹ́ lo mọ́tò bíi bàbá yìí ní wọ́n wá iwájú ni wọ́n ń wò ẹ lọ bọ̀ ni kéèyàn ní àṣàbí Mẹ́dínà Ọlọ́run jẹ́ ń tó ẹ ó ní yọ̀lọ̀ kíw ni wọ́n náà kíw kó tó kàn ní ìṣe máa tó mi síbi oṣù ni. ó ṣe máa ronú kó tó sàmì àdúrà yájú wà lájú Ọlọ́run jẹ́ àtòyìn ó lè tó mi táyà mọ́tò yìí bá ti wájú ó tò ní kó tó kàṣàbí Mẹ́dínà máa dábẹ́ ọdún kékeré ni wọ́n náà máa bọ̀ ni sọ ọmọ alábàárù yẹn ọ̀rẹ́ ìlú ọmọ ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ ṣe oye sọ ti gbọ́ ẹni tí ò ṣe bí aláàrú lórí ìgò
adégbọràn ẹrú lọ́wọ́ ṣe lẹ́kọ̀ọ́ lóyìnbó ó yọ̀ gbọ́ yí wíbẹ̀rù ló ń tì látara wíbẹ̀rù ó tún ra trọ́ọ̀kì látara trọ́ọ̀kì ọmọ lówó ó ṣe ọwọ́ lówó náà tán wá lọ kọ́lé sí Ìbàdàn ilé àgbàyanu ọwọ́ lọ fẹ́ ṣe bí aláàrú ó lè ṣe bí aláàrú lóyìnbó adégbọràn lọ́jà ọba nígbàdàn tó kọ́lé sí wàhálà ó ṣe wàhálà débẹ̀ ẹ̀fọn ìrẹ́ ìmọ̀lẹ̀ tó ń jẹ́ àtẹ̀wé ẹ̀ lè tó wa ẹ̀dọ́kọ̀ ìjà tẹ́wọ́ àjọ àti ìṣẹ̀fún wa gbogbo ẹ̀yẹ́gbẹ́ ìbàdí fans club ojú ayé yóò lè bàjẹ́ ojú ayé wa Síkírù ọ̀bàjẹ́ rárá bàbá rẹ̀ mẹ́mú sọ lẹ́ẹ̀kan gbogbo àdánwò téèyàn máa rí nínú ayé ágì Síkírù fojú kọ̀ọ̀kọ́ tó lọ ó ṣe wáàsí síbẹ̀síbẹ̀ náà ẹ̀kọ́ tó rí ó tún tara yín sí lọ́hùn ẹ̀bìlẹ̀ tó dání tó bá jẹ́ bẹ́ẹ̀ ló yẹ kẹ́ẹ̀ṣe ẹ̀yìn náà lẹ́lẹ́dá èmi náà ní tèmi àyà àgbàlùmí tún bẹ tọ́pẹ́ wọ́yà ọlọ́run ọba ṣe dájọ́ tọ́pẹ́ títí ọlọ́run ọba ṣe dájọ́ ẹni wọ́n ti jẹ́ kọ́ra rẹ̀ síbẹ̀ kíyàwó kú mọ̀yàn lórí ìyàwó síbẹ̀ nígbà sàkú lójú ayé kọ́ máa kú ọmọ ẹ̀kú lójú ayé síbẹ̀síbẹ̀ ló fọmọ sáyé àtúbọ̀tán tí náà ló mọ̀ sáyé jọ dáa àtúbọ̀tán yẹn lọ́n jọ dáa ẹ ti sanwó lórí àwọn ọmọ yín ẹ̀ ní padà sanwó tó láti lórí wọn alùbáríkà nẹ́gbà Muhammad bàbá wa àgbà bàbá sábà bí àwọn ọmọ kọ́tàrà náà sọ̀rọ̀ sọ́ba ájàbìyà kí wọn ló gbé mi wá láti rí oko mi náà èyí bẹ̀ jìnnà síbẹ̀ bá ara ìkún náà níbẹ̀ níbẹ̀ wà tán bá jókòó rẹ̀ tó wọ́pọ̀ olóògùn kan báyìí níbẹ̀ láti ń wá ọlọ́mọdé wa ló ń sí ìrìn ọlọ́run ọ̀rọ̀ láńsọ ni wọ́n lè àṣì ọ̀rọ̀ sọ àwọn ìmáàmù láàyè wọ́n ṣàdúrà fún ìgbésí ayé kálukú wa ní tó kù tọ́jú ó fi parí mọ́jẹ sínú ẹ̀kú. Happy Idul Fitri ẹ̀ ní sí. lọ́wọ́ everybody látòrí alájì ọláwó láti pàǹtí adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yìí ẹ ṣe agbóyin láti ẹ̀fìfẹ́ jẹ́ wa ọdún yìí náà ẹtún ní sí láì ó lè yẹ pé notice àfún yín so short ẹ̀wọ̀lá ẹ̀wọ̀lá Barrister mọ́ wa lọ́wọ́ alhamdulilayi ẹ ṣe gan gbogbo àwọn afáàtì ẹ̀kọ́ wa náà adúpẹ́ lọ́wọ́ wọn gbogbo everybody tó wá ẹ ṣe ẹ̀kú ìdìbò gbogbo àwọn sister club tó bá wa adúpẹ́ o.